ọ̀rọ̀ tún ti ń bọ́rọ̀ bọ̀ báyìí o ẹ̀yin èèyàn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Ògo ìlú Ìlọrin lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ lọ́tẹ̀ yìí gbajúmọ̀ àáfàá kan lórí ẹ̀rọ ayélujára Facebook ìyẹn àáfàá Saheed Shittu ló tún ti kó sí páńpẹ́ wọn o. Sí Digi Naija Television ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa ẹ fi gbogbo èrò ọkàn yín sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí káàkiri. nínú ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fi pe àáfàá Saheed Shittu lẹ́jọ́ ni wọ́n ti ṣàlàyé wípé ó bà àwọn àáfàá ńláńlá lórúkọ jẹ́ nínú ẹ̀sìn Islam o wọ́n ní pàápàá jùlọ àwọn àáfàá ìlú Ìlọrin. lára àwọn àáfàá tí wọ́n sọ wípé àáfàá Saheed Shittu bà lórúkọ jẹ́ wọ̀nyí ni Sheikh Kamaldeen Aladabi, Sheikh Muhyiddin Salman, Sheikh Farouk Oníkíjìpá àti olórí ẹgbẹ́ àwọn ọmọ Ògo ìlú Ìlọrin ìyẹn Babanbariga. 14th of February 2024 tá a wà yìí òun ni wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ní Upper Area Court tó wà ní Ìlọrin ní Kwara State ṣùgbọ́n ó ṣe ni ní kàyéfì wípé àáfàá Saheed Shittu ò yọjú síbi ìpẹ̀jọ́ náà bẹ́ẹ̀ sì ni lọ́ọ̀yà rẹ̀ náà ò yọjú láti wá ṣàlàyé ìdí tí àáfàá Saheed Shittu ò fi ráyè wá. èyí ló fà á tí adájọ́ fi pàṣẹ wípé kí àwọn ọlọ́pàá lọ fi páńpẹ́ ọba gbé àáfàá Saheed Shittu lọ́gán báyìí nítorí wípé ó lòdì sí òfin ilẹ̀ Nàìjíríà. tí èèyàn bá rántí wípé àwọn ọmọ ẹgbẹ́ Ògo Ìlọrin yìí ni wọ́n kọ́kọ́ fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan gbajúmọ̀ oníṣẹ̀ṣe Abdulaziz Adégbọlá tí gbogbo wa mọ̀ sí Tani Ọlọ́run tí wọ́n sì fi ọlọ́pàá gbé tó sì lò 3 good months ní àgọ́ ọlọ́pàá kó tó di wípé wọ́n padà wá dá ìgbẹ́jọ́ náà dúró pé àwọn ò bá ṣe ẹjọ́ mọ́ lẹ́yìn tí ó ti tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo àwọn àáfàá tí wọ́n fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kàn án. níbo la mọ̀ tí wọ́n á tún gbé ìgbẹ́jọ́ àáfàá Saheed Shittu dé báyìí gbogbo bó bá ṣe ń lọ Digi Naija Television la máa mú wá sí etí gbọ̀yìn. ẹ má gbàgbé ẹ máa bá wa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí ẹ like fídíò wa ẹ fi gbogbo èrò ọkàn yín sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí káàkiri.